Ẹ káàsán, ẹ káàárọ̀, ẹ kú ojúmọ́ ní gbogbo ilẹ̀ káàárọ̀ oòjíire ibi ojúmọ́ ti mọ́, pàápàá jùlọ ilẹ̀ Ọ̀yọ́ Aláàfin. Ẹ̀yin Ọ̀yọ́ ni mo fẹ́ bá sọ̀rọ̀, àtẹ̀yin ọmọ Yorùbá àtàtà. Tá a bá sọ lénìí, a lè má lè sọ lọ́la. Ojú àjẹ́ la bọ́ba, ojú àjẹ́ lọ́ba dàgbà, ojú àjẹ́ lọ́ba dádé. Àwọn nǹkan kan wà tó pé wọ́n sọ lójú rẹ o, tí wọn ò ní lè sọ lẹ́yìn rẹ̀. Àwọn nǹkan kan sì wà tó pé ẹ̀yìn rẹ ni wọ́n ti sọ, wọn à ní sọ lójú rẹ̀. Àmọ́ mo dúpẹ́ o pé mo jẹ́ ọmọ Ọ̀yọ́ àtàtà. Ọmọ Ọ̀yọ́ Aláàfin ni mí. Mi ò tún wá kéré nínú ìjọba ọba Alamidi kábíyèsí ọba Adeyemi late Abdulhamid Adeyemi Aláàfin Ọ̀yọ́ tàná. Mi ò kéré nínú ìjọba wọn. Ọ̀pọ̀lọpọ̀ àṣírí ló wá tú lẹ́yìn ikú Aláàfin. Ọ̀pọ̀lọpọ̀ àṣírí Aláàfin ló tú, ọ̀pọ̀lọpọ̀ àṣírí ọba Adeyemi ló tú lẹ́yìn ikú wọn. Má lọ mi lọ́fun, farabalẹ̀ kó o gbọ́, èmi máa sọ. Torí tó bá dọ̀la, a lè má lè sọ mọ́. A tún wá gbọ́dọ̀ sọ àwọn nǹkan kan torí àwọn àrọ́mọdọ́mọ tiwa náà. Tí pé tí wọn ò bá bá ìtàn, wọn á bá àrọ́bá. Kí wá sí pọ́rọ̀ yẹn ni mo fẹ́. O lè gbọ́ tán o kó o dára tó bá wù ọ́. O lè gbọ́ tán o kó o pọ́kànnà tí máa rìn. Ṣùgbọ́n àwọn onílàákàyè ni mo fẹ́ bá wí. Mo fẹ́ kán fi kú Aláàfin Ọ̀yọ́ àná, kán fi kẹ́kọ̀ọ́, kán fi kọ́gbọ́n. Kán mọ̀ wípé kò lọ títí lórúkọ táyé ń jẹ́. Kán mọ̀ pé kò sí nǹkan tá a lè ṣe láyé tí wọn ò bá lè sọ lójú wa, wọ́n sọ lẹ́yìn wa. Nígbà táwa gbọ́njú lọ́yọ̀ Aláàfin, máa ń dùn wá pé borúkọ Ọ̀yọ́ ṣe tó nílẹ̀ òkèèrè tá a máa ń gbọ́ tí wọ́n máa ń ròyìn. Borúkọ Ọ̀yọ́ ṣe tó káàkiri gbogbo ilẹ̀ Yorùbá. Kí ló dé tó àlùmọ́ọ́nì tó wà nílùú Ọ̀yọ́ kéré bẹ́ẹ̀? Kí ló dé tí ìbẹ̀rù wà nílùú Ọ̀yọ́? Kí ló dé táwọn èèyàn ń bẹ̀rù Ọ̀yọ́? Wọ́n wá máa jẹ́ kó yé wa àwọn tí wọ́n jù wá lọ, tí wọ́n lóye jù wá lọ. Wọ́n jẹ́ kó lé wa pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan àlùmọ́ọ́nì tó yẹ kó wọ ìlú Ọ̀yọ́, wípé Aláàfin ọba Alamidi Adeyemi àwọn ni wọ́n jẹ́ kó wọ ìlú wa. Wọ́n jẹ́ kó yé wa pé tọ́pọ̀lọpọ̀ bá fẹ́ dálé iṣẹ́ lẹ̀, wọ́n ń frustrate wọn. Wọ́n ń gbé nǹkan tó jù wọ́n lọ lé wọn láyà. Wọ́n àhàláò wọn kan dálé iṣẹ́ lẹ̀. Àwọn kan tún sọ débi wípé téèyàn kan bá tiẹ̀ fẹ́ dálé iṣẹ́ ńlá kan lẹ̀, tí wọ́n bá talẹ̀ fún tán, yóò tún ní commission billions of naira tálààfin ó gbà lọ́wọ́ wọn kó tó di pé wọn ó dálé iṣẹ́ yẹn sílẹ̀. Ẹ̀sìn yẹn léyìn. Àwọn kan jẹ́ ká mọ̀ wípé gbogbo ọ̀pọ̀lọpọ̀ olórí tó wà láàfin, Aláàfin gbẹ́sẹ̀ lé wọn ni. Ọba máa ń gbẹ́sẹ̀ lé olórí ni. Aláàfin Ọ̀yọ́ máa ń gbẹ́sẹ̀ lé olórí ni. Àwọn kan wá tún jẹ́ kó yé wa wípé tí ẹnìkan bá ń kọ́ ilé rẹ̀ lọ́wọ́, táwọn ẹmẹ̀wà Aláàfin bá débẹ̀ ló kọ Aláàfin, wọn ó pa Aláàfin gbẹ́sẹ̀ lélẹ̀ yẹn. Wọn ó pe ilẹ̀ yẹn wọn lẹ́tọ̀ọ́ àti ṣe. Pé tóun mèremère kan bá fẹ́ wọnú ìlú wa, Aláàfin ò kì í gbà. Pé yóò ní pé tí tájòjì bá wọ̀lú, pé bóyá wọn ó gba ìyàwó òun. Wọ́n wá tún fi kún pé ó lójú gómìnà tí ó jẹ nípínlẹ̀ Ọ̀yọ́, tálààfin Ọ̀yọ́ tí ó bá rẹ́, pé wọn ó sọ̀tá tí ó fi kú ọmọ ẹ̀ ni. Wọ́n wá sí gbogbo ẹjọ́, wọ́n sì sórí Aláàfin. Àwọn kan gbà, àwọn kan ò gbà. Àtiwọ́ tó gbà, àtiwọ́ tó gbà, Aláàfin ti wá kú báyìí. Àwa wá lè tú gbogbo àṣírí yẹn. Torí pé kú Aláàfin ti jẹ́ kọ́pọ̀lọpọ̀ àṣírí ọ̀rọ̀ yẹn ó tú. Aláàfin ti kú ní ìsìn tí ń lọ bí ọdún 2 o. Aláàfin ni ò jẹ́ kọ́lé iṣẹ́. Aláàfin ni ò jẹ́ dálé iṣẹ́ lẹ̀. Aláàfin ni ò jẹ́ kẹ́ ẹ dára tó wù yín. Látìgbà táláàfin ti wá kú, ara wo ló dá? Olówó, ayé mọ̀ ọ́ léèyàn pàtàkì. Wọ́n mọ̀ ọ́ léèyàn ńlá. Wọ́n mọ̀ ọ́ lólórúkọ. Nínú rẹ̀, ara ẹni tó sọ pé Aláàfin máa ń fi agbára tó ní, máa fi àwọn èèyàn sípò, pàápàá jùlọ àwọn ọmọ rẹ̀. Aláàfin ti wá kú ní ìsìn o. Skimẹ̀ ti wá dìbò
ó tún wá wọlé sókù Aláàfin ló fagbára fi símẹ̀ sípò. Èmi ò sọ pé Aláàfin dá o, ìyìn sì sọ pé ọba Lámídì Adéyẹmí ò sunwọ̀n, ṣùgbọ́n ẹ yẹra yín wò. Kí ló dé? Ní ti ń ṣe yín, ní í ṣe ọ̀pọ̀lọpọ̀ nílẹ̀ Yorùbá tí wọ́n lágbára àti ṣe nǹkan ribiribi sínú ìlú wọn, ṣùgbọ́n tán give excuse bóyá torí pé pátì táwọn belong sí ìkọ́ ló wà lórí ipò, wọn wá jẹ́ káyé rí àǹfààní àwọn jẹ. Ọ̀nà wo ni wọ́n fẹ́ fi jàǹfààní rẹ̀ nígbà tó bá ti wò pé dandan ìjọba ló gbọ́dọ̀ ṣe léyìí, dandan baálẹ̀ ìlú ló gbọ́dọ̀ ṣe léyìí, dandan ọba ìlú ló gbọ́dọ̀ ṣe léyìí. Ìwọ náà sì lówó, ó bímọ, ó léèyàn nínú community. Gbogbo ẹ̀yin tẹ́ wá lálàáfin ni ò jẹ́ rí nǹkan kan ṣe, tẹ́ wà lókè òkun, àtẹ̀yin tẹ́ wà nísàlẹ̀ òkun, àtẹ̀yin tẹ́ wà lẹ́yìn òkun, àtẹ̀yin tẹ́ wà nú òkun. Tẹ́ lálàáfin ni ò jẹ́ dálé sẹ́lẹ̀, Aláàfin ti kú. Ọba Lámídì ti kú, kí ló dé tẹ́ tún wá dálẹ̀? Ṣé rí pẹ́yìn lẹ̀ nìkan sí? Kí ló dé tẹ́ ń parọ́ ọmọ orí adé? Kí ló dé tẹ́ ń parọ́ méjì gbàrà àlẹ̀kẹ̀? Ikú Aláàfin ló tàṣírí gbogbo yín o, ló jẹ́ ká mọ̀ pé ẹ̀ ní nǹkan kan sí. Ọ̀pọ̀lọpọ̀ olóṣèlú ló dáwọ́ lé nǹkan kó tó di pé dìbò, tó dìbò tán tí ò ṣe nǹkan yẹn yọrí torí pé kò wọlé. Tó o bá dìbò lérò yìí tó o bá wọlé, ṣé yẹn ni kò dìbò ń gbà mí kan ọmọ wọlé ni? Ṣé bí àríṣe làríkà, àríkà ni bàbá àrègùn, ṣé bí tó o bá ṣe láyé fẹ́ tọ́ka sí? Kó dìde Ọ̀yọ́ tó bó ṣe tó, ká mọ̀ ní radio station. Kó dìde Ọ̀yọ́ tó bó ṣe tó yẹn, ká má ní television stations. Ìdá aládàáni ọ̀ tìjọba, ká tiẹ̀ pé wọ́n ní NTA channel 37 show function. Àwọn kan dá iléeṣẹ́ rédíò sílẹ̀, abandon project ni. Àìmọye ọmọ Ọ̀yọ́ tó dálẹ̀, s'Aláàfin náà ló ní ẹ mọ́ kọ́ iléeṣẹ́ rédíò. S'Aláàfin náà ló ní kẹ́ ẹ mọ́ ní iléeṣẹ́ tẹlifíṣàn. Ẹ wo gbogbo àwọn ìlú kéréje àtàwọn ìlú ńláńlá tó yí Ọ̀yọ́ po. Ṣé gbogbo ẹ̀ náà lẹ̀ expect kíjọba wá ṣe fún yín ni? Kí lẹ̀yin gangan fẹ́ fi sọ pé ẹjọ́ mọ Ọ̀yọ́? Kí lẹ fẹ́ fi sọ pé ẹjọ́ mọ bíbí ìlú Ọ̀yọ́? Kí lẹ fẹ́ fi sọ pé ẹ fẹ́ràn ìlú Ọ̀yọ́? Ẹni tẹ́ ń parọ́ ọmọ ló ti kú yìí o. Sẹ́rí pàṣírí yín ti tú. Ẹ̀kejì, tẹ́ l'Aláàfin ló ń fagbára fèèyàn sípò. Wọ́n ti fẹ́ jọba Ògbómọ̀ṣọ́ o. Wọ́n ti fẹ́ jọba Ìṣẹ́yìn. Ọ̀pọ̀lọpọ̀ ọba ni wọ́n ti fẹ́ jẹ l'Ọ́yọ́ state nísìn. Sókù Aláàfin náà ní ń fagbára fi wọ́n jẹ. Sókù Aláàfin ló fi agbára gbé Skimẹ̀dépò lẹ́ẹ̀kejì. Àbí wọn ò bá àbáwọn èèyàn ọba context ni? Àbóhun nìkan ni ó dá lọ ni? Ẹ já bẹ̀rù Ọlọ́run. Ẹ̀kọ́ ni gbogbo ilé jẹ́ fún wa. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ wá bayé jẹ́ lásìkò Aláàfin, ó ti kù yín mẹ́ o. Aláàfin ò sí mọ́, ẹ̀yin lẹ wà. Ọba Adéyẹmí ò sí mọ́, ẹ̀yin lẹ wà ń bẹ báyìí. Sáwọn èèyàn rí yín mọ́ sá? Ṣé ẹ lè jágbe mọ́yàn kí wọ́n dá yín lóhùn? Ṣé wọ́n lè wọlá Aláàfin mọ́ yín láàmọ́? Ọba kọ́ba ò sí, ìjòyè kíjòyè ló wà. Àwọn tí wọ́n sọ náà wọ́n rí sọ. Àìmọye ọ̀pọ̀lọpọ̀ tí ó lọ bí ilẹ̀ onílẹ̀ tí ó mọ̀ sọ pé Aláàfin ló ní agbẹ́sẹ̀ lé. Aláàfin lọ́lẹ̀ gbọ́dọ̀ ṣe nǹkan kan bẹ̀ mọ́. Aláàfin ló lóun fẹ́ lo bẹ̀. Aláàfin ti kú o. Ọba Adéyẹmí ti kú. Ẹ̀yin ló kù mbẹ̀. Ẹ̀yin náà wá ń jèrè wáyín. Ẹ wá wà láyé bí aláìsí. Wọ́n wá béèrè ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ ara rẹ̀. Gbogbo àwọn tí wọ́n bá Aláàfin ṣèjọba, tí wọ́n ṣe dáadáa nínú ayé, wọ́n ń kéré rẹ̀ lónìí. Ẹ̀yin náà ń kéré tiyín. Ẹ kò ojú ní Kálájí Kàsálí tó pèrè lẹ́lẹ́sàn. Kò sẹ́ni tí ò ní gbẹ̀san wa rẹ̀ nú yín. Torí pé Ọlọ́run ọba mi, orí ẹ̀ṣẹ̀ ni máa fi jìn ẹ̀dá, kì í forí ẹ̀san jìn. Ṣùgbọ́n mi rọ̀ gbogbo ẹ̀yin ọmọ ìlú Ọ̀yọ́. Ẹ̀yin ọmọ ìlú Ọ̀yọ́ tẹ́ ẹ jọmọ bíbí ìlú Ọ̀yọ́, tẹ́ ẹ wà lókè òkun, tọ́lọ́run bùkún yín, tẹ́ ẹ jẹ tó ṣẹ́kù. Ẹ wá dára ire sílùú Ọ̀yọ́. Torí pé tẹ́yin ò bá jẹ, àwọn ọmọ yín ò jẹ. Tẹ́ bá ti ríra yín nírí pé wà lókè òkun, kò sí nǹkan kan tẹ́ fẹ́ wá ṣe ní Nàìjíríà. Tàbí pé ẹ tiẹ̀ wá pé fẹ́ kọ́lé sílùú Ọ̀yọ́. Ṣé báyé ṣe ń rí lọ náà ni ọmọ rí lọ? Bẹ́ẹ̀ bá lọ́mọ nílùú Ọ̀yọ́, àwọn ẹbí yín wà ńbẹ̀. Bẹ́ẹ̀ bá lẹ́bí ńbẹ̀, ìbátan yín wà ńbẹ̀. Bẹ́ẹ̀ bá lẹ́bàtàn ńbẹ̀, àwọn ìbátan ìyàwó yín wà ńbẹ̀. Owó tẹ́ wá níyì, tẹ́ bá kó tẹ́ kó pamọ́, kí lẹ fẹ́ fi ṣe?
ẹ sì ṣe ohun rere káyé ó lè sọ nípa yín. Ẹ̀yin náà tẹ́ wá wà nípò, pàápàá jùlọ Honorable Hakeem Skimeh, ọmọọba Aláàfin àná. Ọlọ́run gbàdúrà yín torí wípé lójú ayé bàbá yín ẹ̀ ń sọmọ. Bàbá yín tún wá kú tán, ẹ wá gbégbá àpò, Ọ̀yọ́ wá fìfẹ́ hàn sí yín. Ẹlòmíì dìbò fún yín nítorí dáadáa yín. Ẹlòmíì dìbò fún yín nítorí pé ẹjọ́ máa láàfin. Ẹlòmíì dìbò fún yín nítorí pé ẹ lákìtìyàn. Àríṣe làríkà o. Stadium tẹ́ ẹ kọ́ sóde Àrẹ̀mọ, ayé tẹ́wọ́ gbà, ayé fẹ́, torí ohun mèremère tó yẹ kó máa wà nínú ìlú nìyẹn. Kò yẹ ká dúró de Durbar Stadium nìkan tíjọba ò yà sí. Ṣùgbọ́n àwọn nǹkan mèremère míì tún ń bẹ tẹ́ ẹ mọ̀ pọ́yọ̀ nílò, tẹ́ ẹ mọ̀ pọ́yọ̀ fẹ́, tẹ́ ẹ lè ṣe lórúkọ ara yín, tẹ́ ẹ lè ṣe lórúkọ ọba Adéyẹmí tàná. Honorable Hakeem, ẹ gbìyànjú ẹ ṣe, ẹ jẹ́ káwọn èèyàn orí ẹ̀kọ́ rere kọ́ lára yín bí wọ́n ṣe kọ́ ẹ̀kọ́ rere lórí àwọn skul tẹ́ kọ́ sókè ọlọ́lá. Èmi ò campaign fún yín o, bọ̀ mo kàn fẹ́ kẹ́ ẹ túbọ̀ tẹ̀síwájú nínú iṣẹ́ rere ni. Torí àsìkò tẹ́ ṣe gbogbo nǹkan yìí, Aláàfin wà láyé. Ọ̀pọ̀lọpọ̀ dẹ̀ tún sọ pé gbogbo ń tẹ̀ ń kó l'Àbújá inú ààfin lẹ̀ ń kó lọ. Ọ̀rá Aláàfin ti kú nísìn. Ṣẹ́yìn lẹ̀ ń bá Aláàfin, ṣẹ́yìn lẹ̀ ń bọ́ọ̀lù Ọ̀yọ́. Ṣùgbọ́n ìwà yín, wọ́n ní bẹ́jọ́ sùn àbí ò sùn, ẹ̀jẹ̀ afẹ́lẹ́jọ́ dá o. Ìwà yín, ìṣesí yín, ìwà bàbá yín, ìṣesí bàbá yín, ìlú ṣèdájọ́ fún yín nínú election tá a ṣe kọjá. Either you like it or not, o lè táàmù ẹ̀ lọ síbi tó bá wù ẹ́. Ẹ ṣẹ̀ṣẹ̀ máa sọ o, ẹ lè ní Skimeh gbowó fún mi. Skimeh ò tí ì kú ń bẹ láyé o. Èmi ò gba 1 naira rí lọ́wọ́ Skimeh o. Mi ì gbà rí. Ìjọ tí Honorable ti ń fún àwọn òṣèré orí ìtàgé ní ilẹ̀ pé ẹ lọ kọ́lé síbẹ̀, afẹ́kẹ́ mọ́ wá sọ̀yọ̀, ẹ lọ kọ́lé, ẹ lọ ilẹ̀ rẹ̀ tó tún gbowó fún wọn pé ẹ lọ fi ya fíìmù. Èmi ò gba 1 naira ń bẹ̀, òun sì gbalẹ̀ lọ́wọ́ ẹ̀. Ìyìnfẹ́ lè béèrè o, tó bá fún mi màá gbà o, ṣùgbọ́n kì í ṣe pé mò ń sọ ilé láti fi béèrè. Mo kàn ń clear rẹ̀ kẹ́ má rò pé bí mò ń defend ẹnìkan. Ìdẹ̀jà Aláàfin ní nǹkan kan. Ṣùgbọ́n mi ràn gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ pé ẹ̀ ń parọ́ wípé torí Aláàfin lẹ fi ṣe nǹkan gidi sọ̀yọ̀, Aláàfin Adéyẹmí ti kú, kí wọ́n tó yan ọba mi ẹ wá ṣe tẹ́ ẹ bá ṣe. Ẹ wá ṣe tẹ́ ẹ bá ṣe. Tẹ́ ẹ bá mọ̀ pé ẹ nìkan ṣe, ìfẹ́ ìlú Ọ̀yọ́ ń bẹ lọ́kàn yín, ìfẹ́ mọ̀lẹ́bí yín ń bẹ lọ́kàn yín, owó tọ́lọ́run fún yín kì í ṣe torí ti yín nìkan. Ẹ kọ́ iléeṣẹ́ rédíò ẹ pátì, ẹ kọ́ iléeṣẹ́ tẹlifíṣàn ẹ pátì, etí lobìnrin fi ń gbọ̀n wòrò. Alátẹ̀dé nígbà tó wà níjọba, ó gbé mọ́tò bọ́ọ̀sì ní ńlá jàǹjàn kalẹ̀ bíi mọ́lù ẹ̀ báyìí pé kí wọ́n mọ̀ fi kàn mọ́ lọ skul. Àwọn nǹkan tó wúlò nú ayé nù. Àwọn nǹkan tẹ́ ẹ lè máa ṣe nù, ó ní wọ́n máa gbé wọn lọ lọ́fẹ̀ẹ́. Àríṣe làríkà, àìmọye olówó lọ́yọ̀ọ́ tó pé wọ́n á ní ṣé kí nìkan ń ṣe ọ̀dà pé IDS ọ̀yà pé lágbájá yọ̀bọ̀ tán sòrò rẹ̀. Ẹ̀yin mélòó lẹ lówó, ẹ̀yin mélòó lẹ nà dáadáa. Ìwọ náà tó lówó tó l'opportunity tó pé báírò lásán ní tiẹ̀, ọmọ yejú èèyàn tó ti fi báírò bá tiẹ̀ jẹ́ torí pé kíni, torí pé ọ̀lẹ́nu ń bẹ, torí pé ó súnmọ́ Aláàfin àná. Gbogbo àwọn tí wọ́n wá ń ta ara Aláàfin ṣe lọ́hùn pé ó ń gbẹ́sẹ̀ lóbìnrin ni o, ìyàwó ní máa ń fẹ́ o, ọkọ ọlọ́kọ ní máa ń fẹ́ o. Aláàfin ti kú báyìí o, ọyẹ ẹ̀jẹ̀ àtù. Ẹ jẹ́ kí gbogbo àwọn ìyàwó t'Aláàfin fẹ́ tó jẹ́ ìyàwó tó jó lórí tó jáyaba, ẹ jẹ́ kán jáde lónìí. Ẹni tí wọ́n bá gbẹ́sẹ̀ lé inú wọn kó jáde kó wá sọ. Látòrí màmá wa, ìyá Adodo, ìyá Mọ̀lábà, ìyá Alékótó, ayaba Rúkàyátù Ọlọ́kọ́, ayaba Fọláṣadé Adéyẹmí, ìyá Ẹ̀ta Òkò, ayaba Mariam, sísítà mi, àǹtí Mújì, ayaba Mujidat. Ẹ má bínú pé mo tò yín síbẹ̀ yẹn, ẹ má bínú. Àti gbogbo àwọn ayaba tí wọ́n mọra wọn láyaba, àtàwọn olórí tí wọ́n mọra wọn lólórí. Àwọn tí wọ́n sojú tí wọ́n gbẹ̀yìn tí wọ́n tẹ̀yìn ṣe. Àtàwọn tí wọ́n wá jẹ́ pé
tí wọ́n sí nínú ilé àwọn free láti sọ̀rọ̀. Èyí tí bàbá bá fẹ́ agídí gbẹ́sẹ̀ lé, ẹ já máa bẹ̀rù Ọlọ́run, ẹ má jẹ́ ká tara ọ̀rọ̀ ọlọ́rọ̀ ká tara rẹ̀ sórí ibú. I thank God. Portable jáde lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, ó lóun fẹ́ fẹ́yàwó àbá, ó ní ọba pass ọba, òun náà ti fèrè sípò ọba. Kò sí tó burú nù kí ọkọ èèyàn ó kú, either Islamically or Yorùbá culture, kó lọ lọ́kọ mi. Àpọ́ndùn ni ẹnìkan gorí ìyàwó orí adé. Kò sẹ́ni tí yóò lè fẹ́ wọn. Ṣùgbọ́n o, àwọn nìkan má ba iyì àtọ́lá tó wà lára wọn jẹ́. Iyì àtọ́lá Aláàfin tó wà lára wọn, àwọn nìkan má fi gbolẹ̀. Bẹ́ẹ̀ ni, èmi ò pé kẹ́nìkan mọ́ fẹ́ni tó bá wù, anybody ló lè fẹ́ni tó bá wù. Ṣùgbọ́n yẹra rẹ wò, wo iyì tó wà lára rẹ̀, wo ọlá tó wà lára rẹ̀. Torí pé kò sẹ́ni tó fẹ́ Aláàfin, gbangba ni mo ti ń sọ ẹ̀, tó lè sọ pé òun regret inú ayé. Kò sí obìnrin ọ̀hún tó lè sọ pé Aláàfin lòun fẹ́, ọjà àdánwò fún un, àfi tó bá lo inú méjì f'Aláàfin lókù. Torí pé ọ̀pọ̀lọpọ̀ ni wọn ò mọ̀, ọ̀pọ̀lọpọ̀ ni ò lè dá kọwọ́ bọnu, tó ṣe pé mo fẹ́ gbọ́ bùkátà ni ló fi dìyàwó Aláàfin. Tó ṣe pé mo fẹ́ dáyàbá, mo fẹ́ mọ gapá, mo fẹ́ kí wọ́n mọ̀ mí lólórí, ni ọ̀pọ̀lọpọ̀ fi dìyàwó Aláàfin. Ẹ rán mi nílé ìwé, ẹ ràn mí lọ́wọ́, ni ọ̀pọ̀lọpọ̀ fi dìyàwó Aláàfin. Lílé tó jẹ́ pé kò sì sẹ́nìkan tó lè sọ pé ìyàwó Aláàfin Ọ̀yọ́ àná ni mí, tí ò ní kàwé, tí ò kàwé débi tó yẹ kó kàwé, tàbí tí ò ní dìgírì rẹ̀ lọ́wọ́, tàbí tí ò ní masters. Ó lójú. Àfẹni tí ọba dúró gbẹ̀kọ́ ńlé wọn tẹ́lẹ̀, tí ò lè gbẹ̀kọ́ tán láàfin, ìlókù. Tí kálukú yín bá wá fẹ́ tó yàn lẹ́yìn Aláàfin, ẹ ronú lẹ́ẹ̀mejì. Ẹ wo ìtalẹ̀ lè bá, ìyìn pé dandan kẹ́ ẹ lọ fọ́ bàálù, ìyìn pé dandan kẹ́ ẹ lọ fẹ́ gómìnà, èmi ò pé dandan kẹ́ ẹ lọ fẹ́ ààrẹ, kódà mi pé dandan kẹ́ ẹ lọ fẹ́ olówó. Ṣùgbọ́n gbogbo ẹni tẹ́ ẹ bá fẹ́ tẹ̀lé, pàápàá jùlọ àwọn tí wọ́n jẹ́ olórí kéékèèké, kò sí olórí kéékèèké o, ṣùgbọ́n lọ́jọ́ orí. Torí pé tí wọ́n bá láwọn ò márì náà nísìn, tí wọ́n bá láwọn ò rí márì, ṣé wọ́n fẹ́ máa ṣèrànù káàkiri ni? The next thing náà ni pé kí kálukú wà lábẹ́ ọkùnrin kan. Àṣà Yorùbá ni kọ́kọ́ ó kú kíyàwó ọlọ́kọ mi. Àṣà Yorùbá ni kíyàwó ó kú kọ́kọ́ ó fẹ́yàwó mi. Ṣùgbọ́n àwọn tí wọ́n fẹ́ fẹ́ ọ, ṣé torí ọlá t'Aláàfin pọ̀ sí ọ lára, ìní wọ́n fi fẹ́ fẹ́ ọ tí wọ́n gbọ́ látàn tí wọ́n lọ. Ronú lẹ́ẹ̀mejì, ọ̀rọ̀ ò ní pọ̀ ńbẹ̀, torí pàṣírí Aláàfin ni mo fẹ́ máa tú. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ wá ní Aláàfin o, Aláàfin Ọ̀yọ́ o, ọba Adeyemi ìtàná, tẹ́ ẹ wá ń lórúkọ rẹ̀, tẹ́ ẹ fi ba ìjọba rẹ̀ jẹ́, ṣẹ́rí pé ó ti tán fún yín báyìí. Orúkọ wo lẹ fẹ́ lò báyìí? Ọba míì wọ́n ti tún múra rẹ̀ lọ́yọ̀ọ́, ẹ tún máa lọ gba fọ́ọ̀mù, ẹ tún lọ tò sẹ́yìn èèyàn náà, kẹ́ ẹ tún bà ló kọjẹ́. Èmi kàn gba ọba míì tí ọba jẹ, mo gbà yín nímọ̀ràn. Pàápàá jùlọ ẹ̀yin afọbajẹ́, ẹ̀yin Ọ̀yọ́ Mèsì, Gọ́vnọ̀ Ṣèyí Mákindé, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ fojúlẹ̀, ẹ faralẹ̀, ẹ fìbẹ̀rù Ọlọ́run yẹn ni tẹ́ ẹ bá fẹ́ yàn sípò. Ẹ má fi òṣèlú yàn sípò. Bàbá Basọ̀run tó jẹ́ olórí Ọ̀yọ́ Mèsì, bàbá, ẹ má fi ìfẹ́ ẹnu yàn sípò. Mo fi kíkí bàbá Basọ̀run ìlú Ọ̀yọ́, mo fi kí gbogbo Ọ̀yọ́ Mèsì pátá látòkè délẹ̀. Àti rí pa wuyewuye ti wà lórí ọba tí wọ́n yàn sí Ògbómọ̀ṣọ́. Kò sí bó ṣe wù kó rí o, kò sẹ́ni tí wọ́n yàn sípò láyé tí gbogbo èèyàn ó fara mọ́. Torí pé òjò kì í rọ̀ kó mọ̀ bẹ nìkan nú jẹ́. Tójò bá ń rọ̀ yóò mọ̀ dùn máwọn kan, tójò bá ń rọ̀ yóò mọ̀ bà àwọn kan nú jẹ́. A mọ̀ pé kò sẹ́ni tẹ́ ẹ lè yàn. Ṣùgbọ́n ẹni téèyàn ẹgbẹ́ta inú 100 èèyàn, ẹni téèyàn 100 bá fẹ́, tàbí pé báwo là á ṣe yàn tí fi ń tùbà tí fi ń tùṣẹ́. Èmi ò pé kẹ́ ẹ lù ṣẹ̀ṣẹ̀, mi ò dẹ̀ pé kẹ́ ẹ kó ṣẹ̀ṣẹ̀ dànù. Ṣùgbọ́n ìdínà sàrántálẹ̀ mùsùlùmí pé Ọlọ́run ó bá mi kọ́ yín mọ̀ ṣe. Gbogbo ọ̀nà tẹ́ bá tọ̀ tá a fi ní ọba alálùbáríkà. Tí n bá sọ pé ká ní ọba alálùbáríkà bí ọba Aláàfin àná, ọba Adéyẹmí, ààrẹ ni tí ó yìn mú sí mi pé mo rò borí ẹ̀ dàrú. Bẹ́ẹ̀ ni, sáà rẹ̀ làwa dé, a sì rí ìjọba rẹ̀ lò, ó sì pé wa. Torí pé àfinú méjì gbé ìlú Ọ̀yọ́, àdẹ sàbò sí ìlú Ọ̀yọ́.
ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ló sì pè fún. Ọlọ́run kọ́ yín mọ̀ ṣe o. Ẹ fi bẹ̀rù Ọlọ́run yàn sípò. Ẹ má wo lágbájá súnmọ́ mi, ẹ má wo owó. Ẹ jẹ́ kó jẹ́ni tó nífẹ̀ẹ́ èèyàn, ẹ jẹ́ kó jẹ́ni tó nífẹ̀ẹ́ ìlú. Irú ẹni bẹ́ẹ̀ bó ló ṣe dá sí mọ̀lẹ́bí ẹ̀ sí, torí pé ẹni tí ò dánú ẹbí bó ló ṣe fẹ́ dá sínú ìlú. Excellency sir, Governor Seyi Makinde, ẹ má fi òṣèlú yànyàn sípò. Ìbẹ̀rù Ọlọ́run ni kẹ́ fi yànyàn sípò Aláàfin Ọ̀yọ́. Èmi ò mẹ́ni tẹ́ ẹ mú o, èmi ò mẹ́ni tọ́yọ̀ mú o, èmi ò mẹ́ni tí wọ́n fà kalẹ̀ o. Ìyìn sì tí ì mọ̀, Ọlọ́run kọ́ yín mọ̀ ṣe. Ṣùgbọ́n gbogbo ẹni yòówù náà tí wọ́n bá wá ṣèèṣì mú, ṣe mọ̀ pé inú kì í ṣe gbá débi pé wọ́n ó sì wò. Gbogbo ẹni yòówù tán bá yàn sálàáfin Ọ̀yọ́, ẹ má jẹ́ kọ́lá orúbọ yín lójú. Ẹ má jẹ́ kí ipò ọlá bó ṣe tó, ipò Aláàfin Ọ̀yọ́ bó ṣe tó, ẹ má jẹ́ kó orúbọ yín lójú. Báwọn Aláàfin tàná, Aláàfin ti jẹta, Aláàfin ti jẹrin, bí wọ́n ṣe lò, ẹ̀yin ò lè rí lò bẹ́ẹ̀ o. Ẹ sùn. Oore ọ̀fẹ́ tí kábíyèsí ọba Abdulhamid Adeyemi ní, ọba kankan ò lè ní mọ́ nílẹ̀ Yorùbá o. Torí wípé ọba Abdulhamid Adeyemi ojú là bá wọn lórí ipò ni, ojú dúdú ni wọ́n ti jẹ oyè. Àbí 50 years to this time, sọdún kékeré ni. Àwa tí wọ́n bí lẹ́nu ìgbà tí wọ́n dépò, ebi ńlá tí ń bímọ yìí. Ẹni ọmọ rẹ̀ bá yára gún ti tó mọ́ bímọ. Kò tí ì sí fóònù ńgbà tí wọ́n fi joyè o. Kò tí ì sí social media, kò sí nẹ́tíwọ́ọ̀kì o. Gbogbo sáà yẹn wá tún bá wọn níbẹ̀. Kẹ́nìkan wá jọba Ọ̀yọ́ nísìn, kọ́ wá lóun fẹ́ hùwà pé ìwà tí wọ́n hù ńgbà tí ò sí social media, ìwà tí wọ́n hù ńgbà tí ò sí nẹ́tíwọ́ọ̀kì, ìwà tí wọ́n hù ńgbà tí ò sí fóònù, ṣé mọ̀ pé yóò yí lọ́wọ́. Bàbá dẹ̀ tó meet up nígbà tí gbogbo kìíní yìí dé. Ẹni tó bá lóun fún mi lówó nú ọmọ Aláàfin tí mo fi ń sọ tí mò ń sọ ìkan jáde síta o, kan wá wí o, kádẹjọ ṣe pé. Èmi ò gba nǹkan kan lọ́wọ́ ẹnì kankan o. Ìfẹ́ mi sílùú mi, mo ti sọ́rí láìmọye ìgbà pé nǹkan mẹ́ta kan bẹ tèmi ò nígbà kẹfẹ́ nu àbùkù kan. Ìlú mi, ẹ̀sìn mi, iṣẹ́ tí mò ń ṣe, mi nígbà kẹfẹ́ nu àbùkù kan. Ẹni tó bá useless ń bẹ ní kẹ́ ẹ dọ̀tí, ẹ má dọ̀tí wa generally papọ̀. Ìwọ tó bá wá ń bọ̀ wá sípò Aláàfin, o ò tí ì débẹ̀ léni o, aláǹfààní àti sọ̀rọ̀ o. Ọlọ́run ó jẹ́ kí n tí mò ń sọ yìí ó dé sétí yín o, yálà kẹ́ tó dépò tàbí tẹ́ ẹ bá dépò. Ẹ fi ìbẹ̀rù Ọlọ́run ṣe o. Ẹ fi ìbẹ̀rù Ọlọ́run ṣe. Ẹ fi ìfẹ́ aráàlú, ẹ fi sọ́kàn. Ẹ jẹ́ kí ìlú ó máa àsìkò yín sí rere. Wọ́n máa ń sọ pé tọ́ba kan bá fẹ́ joyè tàbí tó lóye kan bá fẹ́ jolè, wọ́n á ní gbogbo ohun tí wọ́n bá fẹ́, gbogbo ẹ̀yin tẹ́ ẹ nílẹ̀, ẹ jẹ́ tètè mọ́ ẹ lọ develop ẹ̀. Ọba tó bá ń bọ̀ yóò tún lẹ́tà. Tẹ́ ẹ bá tún lẹ́tà yín àmọ́ yín lẹ tún tà. Ilẹ̀ tí ò bá lẹ́tọ̀ọ́, ẹ ṣiṣẹ́ lórí ẹ̀. Ṣùgbọ́n ẹ má torí nǹkan tẹ́ ẹ fẹ́ jẹ, ẹ má bà ń tẹ́ ẹ fẹ́ jẹ́jẹ́. Àbí ṣe dandan ni kí wọ́n folówó joyè ni. Aláàfin àná, ọba Abdulhamid Adeyemi, ọba olówó tó fi joyè o, àwa gbọ́ nínú ìtàn. Ṣé kò wá aráyé ṣe? For 50 something years tó fi lo ipò, ṣé kò rí sí? Ọba tí ń bọ̀ báwo lẹ ṣe fẹ́ ṣe? Ọ̀nà wo lẹ fẹ́ tọ̀? Ọ̀nà wo lẹ fẹ́ rìn? Tí ìlú Ọ̀yọ́ ò fi ní rẹ̀yìn lásìkò yín, tí dàgbàsókè ó fi bá lu Ọ̀yọ́, gbogbo mèremère tí wọ́n ń parọ́ mórí adé tí wọ́n ń gbà lọ́wọ́ àwọn èèyàn, bó lẹ ṣe fẹ́ gbà padà? Gbogbo mèremère tó yẹ kó wọ̀ lú Ọ̀yọ́ tí wọ́n lọ gbin ìbẹ̀rù sáwọn tó wà lẹ́yìn odi lọ́kàn, bí tẹ́ bá ṣe ilé Aláàfin ó ṣe báyìí, tẹ́ bá ṣe ilé Aláàfin ó ṣe báyìí, tí wọ́n jẹ́ kó wọ̀ lú Ọ̀yọ́ wá, báwo lẹ ṣe fẹ́ dá padà? Orúkọ wo lẹ fẹ́ fi sílẹ̀? Ipò wo lẹ fẹ́ wà nínú ìtàn Ọ̀yọ́ tí wọ́n bá ń ka ìtàn ọba? Ẹ̀yin afọbajẹ ó dọwọ́ yín o. Ẹ̀yin afọbajẹ ó dọwọ́ yín. Ẹ̀yin ẹni tó bá yẹ sípò, ẹ sì yẹ lásìkò tó tọ́, ẹ ṣe ń tó yẹ lásìkò tó tọ́ kó lè bá wúlò. Torí mi ò mọ tágbẹ̀nsó lóko tí ń dòru o. Ká wá sọ pé ẹ fẹ́ wò láwòfín, ẹ fẹ́ wò bó ṣe tọ́, ẹ fẹ́ wò bó ṣe yẹ. Kò bọ́lọ́run o. Ọlọ́run ò ní jẹ́ kẹ́ ẹ jẹ̀bi o. Ẹ̀yin náà mọ ipò tí ìlú Ọ̀yọ́ wà nílẹ̀ Yorùbá o. Ẹ mọ ipò tí ìlú Ọ̀yọ́ wà lọ́yọ́ state generally.
ẹ mọ ipò tí ìlú Ọ̀yọ́ wà lórílẹ̀‐èdè Nàìjíríà, ẹ wá mọ ipò tí Aláàfin gangan wà nílẹ̀ Yorùbá. Gbogbo ẹni yòówù tí ó wá da ipò yìí padà sẹ́yìn, ẹ má jẹ́ kó dórí ipò. Gbogbo ẹni yòówù tí ó mọ ṣẹlẹ́yàmẹ̀yà ẹ̀sìn, ẹ má jẹ́ kó dórí ipò. Gbogbo ẹni yòówù tí ó mọ ṣe ẹlẹ́yàmẹ̀yà ìlú, tí ó sọ pé ibìkan ní ìsàlẹ̀ Ọ̀yọ́, ibìkan láńpọ̀pọ̀, ibìkan lówó dé, ẹ má jẹ́ kó dórí ipò. Ẹni tí ó sọ Ọ̀yọ́ di ìṣọ̀kan, ìníkẹ́ gbìyànjú kẹ́ ẹ jẹ́ kó dé orí ipò. Ẹni tí ó nífẹ̀ẹ́ ìlú, tí ó fi tó nísin ìlú, ìní ẹ jẹ́ kó dé orí ipò. Ẹni tí ò ní ránró, tí ò ní rọ́tàn, ìníkẹ́ ẹ jẹ́ kó dé orí ipò. Nǹkan kan wà nínú ọba Adeyemi Aláàfin àná tó kú o. Ipò tí bàbá yẹn wà ó jẹ́ lógún débi wípé tí wọ́n bá ń gbé nǹkan kalẹ̀ pé ọya inú ilé yìí ẹ mú kan bẹ̀. Tẹ́ ẹ bá ti mélé yìí, ipò ọba tẹ́ ẹ wà, kì í ṣe pé wọ́n yọ nípò, ṣùgbọ́n bóyá number 1 l'Aláàfin wà, ó lè bọ́ sí number 2 tàbí number 3, kò ní í gbà. Kò ní í gbà. I experience a lot of things nípa Aláàfin nígbà tí wọ́n yan Council of Obas, chairman Council of Obas. But ibẹ̀ yẹn kọ́ ni mò ń lọ léni. Aláàfin ni ó jẹ́ àgbà capital. Gbogbo ìwọ tó ń sọ bẹ́ẹ̀, Aláàfin ti kú o. Ọyẹ lọ gba capital. Tálàfin ò jẹ́ gbà. Aláàfin ni Ọ̀yọ́ yóò gba capital. Ṣé kò ní rule and regulations tán fi ń pín state ni? Ṣé kò ní rule and regulations tán fi ń pín capital ni? Ẹlòmíì ń wò pé agbára rẹ̀ ọgbà torí pé ìjọba federal ní mọ́ bá ṣe kì í bájọba state ṣe. Lóòótọ́ ni ó lè mọ́ bá ìjọba federal ṣe. Ìbájọba federal rẹ̀ ṣe ìgẹ́ta ṣe bí tí gbogbo wa jọ mọ̀ ni. Tí ò bá bá ìjọba federal ṣe níjó òní láyé ìjọba late Adébáyọ̀ Àlàó Àkàlà, kí lẹ rò pé yóò ṣẹlẹ̀ sí lórí ipò? Ibẹ̀ yẹn kọ́ ni mò ń lọ. Bọ̀ gbogbo nǹkan tá a wá fàfàfà láyé ọba Adéyẹmí tí ó tẹ̀ wá lọ́wọ́, ọba tuntun tí wọ́n bá yàn, ẹ gbìyànjú agbára yín o. Ẹ kẹ́kọ̀ọ́ lára Gọ́vnọ̀ Ṣèyí Mákindé. Gbogbo sẹ́tájímọ̀bí ṣe tí Ọlọ́run ò fún láǹfààní àti parí, torí Ajímọ̀bí gbìyànjú nínú ìjọba rẹ̀, ó fẹ́ ó kọ̀, ntẹ́mi rí ni mò ń sọ. Ẹni tí ó bá tanra rẹ̀ jọ lókù. Àti ní gọ́vnọ̀ l'Ọ́yọ́ state number 1 l'Ajímọ̀bí. Ṣùgbọ́n torí pé ọ̀rọ̀ ẹnu rẹ̀, ká sọ̀rọ̀ ká fèsì padà, ilẹ̀ ń wò, wo dáadáa tó ṣe. Nínú tọ́lọ́run wá fún lágbára láti parí nínú ìjọba ẹ̀, ó parí ẹ̀ l'Ọ́yọ́ state. Èyí tọ́lọ́run ò fún lágbára láti parí, ìgbà tí Gọ́vnọ̀ Ṣèyí Mákindé débẹ̀, wọ́n bẹ̀rẹ̀ sí ní parí ẹ̀. Wọ́n ṣe ní ẹlẹ́yàmẹ̀yà. Ẹ lọ wo state mi. Àìmọye tí gọ́vnọ̀ mi ò dáwọ́lé tí ò parí, tí gọ́vnọ̀ mi ò continue pẹ̀lú ẹ̀ mọ́, torí pé wọ́n á ní APC ló kúrò ńbẹ̀, PDP ló kúrò ńbẹ̀. Wọ́n fẹ́ fún lórí yìn. Tẹ́ ẹ bá parí ẹ̀ sí báràlú ni ọmọ lò. Sẹ́ni tó kúrò nípò ló fẹ́ lò ni. Ọba tuntun tó bá jẹ lọ́yọ̀ Aláàfin, gbogbo iṣẹ́ ẹ lọ béèrè fáìlì. Ẹ wo bí t'Aláàfin bá ṣẹ́ dé. Ẹ parí gbogbo ohun tí bàbá yẹn ò bá lè parí tó fi kú. Ẹ̀yin náà wá tó ṣe tuntun táyé ò fi mọ kìyìn tí wọ́n fi mọ yìn yín. Tẹ́ ẹ bá dépò tí ò bá sí ìyípadà, àwa máa jáde, àwa máa sọ̀rọ̀ torójú wa lẹ fi jọba. Àwa máa sọ̀rọ̀. Gbogbo ẹ̀yin afọbajẹ, ẹ mọ́ gbàǹtẹ̀ fi ní lè sòdodo ọ̀rọ̀ tọ́ba yìí bá dépò. Ẹ mọ́ gbàǹtẹ̀ fi ní lè pálákíyèsí tọ́ba yìí bá dépò. Ẹ mọ́ gbà lọ́wọ́ rẹ̀ kó tó dépò. Kí ìlú Ọ̀yọ́ lọ síwájú ló jẹ mí lógún o. Ìfẹ́ tí mo ní sílùú Ọ̀yọ́, gbogbo mo yẹ fẹ́ kó rí fún ìlú Ọ̀yọ́, kó rí bẹ́ẹ̀ fẹ́mi àtẹ̀bí mi. Ìwọ náà sọ bẹ́ẹ̀ tó bá ipò ọmọ Ọ̀yọ́ gidi ni ọ́. Àlàáfíà fún yín.